ẹ̀yin èèyàn ṣé nǹkan ò ti dójú ẹ̀ báyìí? Ìlú Ọ̀wọ̀ mọ̀ tún ní ìlú Ọ̀wọ̀ àwọn agbébọn rìn wọ́n tún kọ lẹ́tà sí ìlú Ọ̀wọ̀ o. Wọ́n ní kí wọ́n máa gbáradì nílùú Ọ̀wọ̀, àwọn tún ń bọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo aráàlú ni wọ́n bá kẹ́mi sókè o, ni wọ́n bá ń sá kolobákolobà kiri o, jìnnìjìnnì bolẹ̀. Irú odó wo là ń dọ̀rùn lásì báyìí? Ànírú odó wo la fẹ́ dọ̀rùn lásì? Ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé lọ́dún 2022? Bẹ́ẹ̀ bá gbàgbé èmi ò rán yín létí o. Bí n bá sì rán yín létí kò sí èèwọ̀ ń bẹ̀. Ọdún 2022 ni làwọn kinní burúkú yìí ni wọ́n gbìnà yá lọ́sàn-án gan nílùú Ọ̀wọ̀. Gbogbo ìlú kan gógó, gbogbo ilẹ̀ Yorùbá ń ṣọ̀fọ̀ lọ́jọ́ Sunday. Lọ́jọ́ yẹn ọjọ́ burúkú èṣù gbomi mu, táwọn kinní burúkú dáràndáràn yìí, àwọn agbébọn, àwọn báńdíìtì, àwọn Fúlàní dáràndáràn tí wọ́n dédé yabọ̀ Catholic Church tí ń bẹ nílùú Ọ̀wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pàdánù ẹ̀mí wọn, wọ́n pọmọdé, wọ́n pàgbà, gbogbo àwọn aláìṣẹ̀ wọ́n rán wọn lọ sọ́run. Ọjọ́ burúkú lọ́jọ́ yẹn, bẹ́ẹ̀ bá ń gbọ́ Black Sunday lọ́jọ́ yẹn. Àwọn ará bíbá tún kọ lẹ́tà míì o, àṣẹ yẹn ò tún tó. Ẹ̀yin náà rí ibi tí nǹkan ti dé ńlẹ̀ Yorùbá, káwọn agbébọn lórí láyà kí wọ́n máa kọ lẹ́tà sáwọn aráàlú wípé àwọn ń bọ̀, àwọn tún fẹ́ ṣàkọlù. Ẹ̀yin èèyàn mi ò ro àròsọ o. Ẹ máa bá mi pín fọ́nrán yìí, ẹ máa bá mi share ẹ̀ kó kan gbogbo ọmọ Yorùbá la, pàápàá nípínlẹ̀ Ondo. Ìjọba gómìnà Ayédatiwa tí ń bẹ nípínlẹ̀ Ondo, wọ́n ti pè yín jà o, wọ́n láwọn ń bọ̀ o nílùú Ọ̀wọ̀. Àní ní Sunday yìí tó kọjá lọ yìí, Sunday tí wọ́n sì kọjá lọ yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ò lè lọ sílé ìjọsìn. Àwọn tí wọ́n lọ sílé ìjọsìn inú fu àyàfu, wọ́n ní pápápá làwọn sáré ṣèsìn, everybody sáré gbalé ẹ̀ lọ. Now ńgbà tí wọ́n wá lórí láyà, mọ̀ tí wọ́n fi lórí láyà ni, ó ní tí wọ́n fi lórí láyà. Now tẹ́ bá wo gbogbo ìlú sìn, tẹ́ wo gbogbo Nàìjíríà, ìpínlẹ̀ Kwara náà àwọn agbébọn ti gbàbẹ̀. Bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé ni wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Kò fẹ́ẹ̀ síbi tó fẹ́ẹ̀ safe mọ́ báyìí. Ṣùgbọ́n tá a bá ń sọ, àwọn kan wọ́n á sọ dọ̀rọ̀ olóṣèlú. Wọ́n á rò pé bóyá àfẹ́ràn ìjọba tí ń bẹ ń ta ni. Ọ̀rọ̀ yẹn dẹ̀ kọ́. Bó o là á ṣe máa fi ẹ̀mí àwọn èèyàn wa tá a mọ̀ fi ṣòṣèlú. Mo rántí gómìnà àná, ìyẹn gómìnà late Akérédolú. Tẹ́ ẹ bá wò ń gbà yẹn, nígbà tí ìṣẹ̀lẹ̀ burúkú tọ̀wọ́ ṣẹlẹ̀, wọn ò rí èèyàn kankan fà jáde, wọn ò rí èèyàn kankan gbé síta fún wa wípé àwọn eléyìí àwọn ti mú wọn o, wọ́n ti dájọ́ ikú fún wọn o, wọ́n ti pa wọn o. Kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí wọ́n tún ṣe lórí láyà lẹ́ẹ̀kan sí, tí wọ́n ṣe kọ lẹ́tà. Ó bà nínú jẹ́. Bí wọ́n bá sọ pé n ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá lónìí, ó lè máa ṣẹlẹ̀. Èmi ò nírọ́ ni o, kò possible o. Torí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí, láyé ìgbà táwa wà ń kékeré, àwọn Somalia nǹkan láti ń gbọ́ tí gbogbo orú eléyìí ti ń ṣẹlẹ̀. Ṣé Nàìjíríà náà ti di Somalia báyìí? Ṣé wọ́n fẹ́ sọlẹ̀ Yorùbá di Somalia? Nígbà táwọn agbébọn, now màá ka àwọn nǹkan kan fún yín, torí àwọn oníròyìn wọ́n ti ṣeṣẹ́ ìwádìí tó lágbára lórí ọ̀rọ̀ yẹn. Torí ńgbà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́, àwọn èèyàn ní irọ́ ni, ìròyìn òfegè ni. Kì í ṣe ìròyìn òfegè, àwọn ọlọ́pàá náà ti confam. Now ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́ o. Àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ yìí, wọ́n gbàlú Ọ̀wọ̀ lọ, tí wọ́n lọ ń bi àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ gbọ́ pé ṣé tòótọ́ lọ̀rọ̀ yìí, tí gbogbo àwọn tí sì ń bẹ nílùú Ọ̀wọ̀ tí wọ́n ní tòótọ́ ni. Kódà pé inú ìbẹ̀rù bojo ni gbogbo àwọn tó ń bẹ láàrin ìlú ni wọ́n fi ń gbègbè ayé wọn.
ìkan lára àwọn tó jọmọ ìjọ Catholic ìjọ sí tí wọ́n lọ àtáàkì òun ló fẹnu ara ẹ̀ confess wípé àwọn lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday tó kọjá yìí o ṣùgbọ́n inú fu àyàfu pápápá tí o lè mọ́ súre làwọn sáré ṣe kinní ọ̀hún pápápá lóníkàlùkù sáré gbalẹ̀ ẹ̀ lọ. Now àwọn akọ̀ròyìn wàá dúró síbẹ̀ yẹn nìkan wọ́n tọ ọlọ́pàá lọ wọ́n tọ àwọn DSS lọ wọ́n ṣiṣẹ́ ìwádìí ṣùgbọ́n tí mi ì bá ní parọ́ fún yín ẹ̀yin èèyàn wọ́n kọ lẹ́tà o sílùú Ọ̀wọ̀ again. Àwọn wo ló wà nídìí Ọ̀wọ̀ kí ló dé tí wọ́n fi wojúmọ́ wọ̀ ẹ má gbàgbé o mo sì rí ìròyìn kan lónìí yìí o àwọn ọ̀nà Ọ̀wọ̀ yẹn àkókò yẹn wọ́n sì ń jí àwọn èèyàn gbé steadily ń bẹ̀. Ẹ bá wo gbogbo àwọn agbègbè yẹn ẹ máa rí pé àwọn igbó pọ̀ ń bẹ̀ gbogbo inú igbó yẹn làwọn Fúlàní kún ṣùgbọ́n bà nínú jẹ́ pààlà níjọba ó bà nínú jẹ́ pé ìjọba ń bẹ ń lù àwọn ọ̀daràn sì ń ṣe kíni wọ́n sì ń wùyẹ́ sí lójoojúmọ́. Aláàmọ̀tẹ́kùn ìbọn pẹyẹpẹyẹ ní ń bẹ lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn sophisticated weapons làwọn ọ̀daràn ń lò. Ẹdún náà irú ìlú wo la wà yìí? Ìlú táwọn olóṣèlú tí wọ́n ti ń fẹ̀mí àwọn aráàlú tí wọ́n ṣe bẹ́ẹ̀ rí bí wọ́n ṣe ń nájà òṣèlú báyìí. Ẹ máa rí pé ẹ̀mí àwọn aráàlú gan kò jọ olóṣèlú kankan lójú. The only thing tẹ́ rí activities tó ń take place now ó ní wípé wọ́n nájà òṣèlú. Ọdún 4 àkọ́kọ́ táwọn aráàlú kan tiẹ̀ kọ́kọ́ fún wọn pé ok ẹ ṣèlú káyé rọrùn ìnira ni. Ọdún 2 àkọ́kọ́ táwọn èèyàn lò ń bẹ̀ ó jẹ́ ọdún ìnira ọdún ebi ọdún ìṣẹ́ ọdún ìyà. Ó jẹ́ àwọn ọdún tára Nàìjíríà ò tí ì jìyà rí tó báyìí èmi ò tí ì rírí. Ṣùgbọ́n it's unfortunate àwọn èèyàn kan ń bẹ despite gbogbo òlú ṣe le táyé le mọ́ everybody tó jẹ́ pé àti jẹun àti mu ó dìṣòro fáráàlú àwọn kan sì ń defend ìjọba. Wọ́n ti gbàgbé pé ìjọba tẹ̀ ń defend ìgbé ayé ọ̀fẹ́ làwọn ń gbé. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ọ̀fẹ́ ni wọ́n ń gbé ní tiwọn. Epo ọ̀fẹ́, mọ́tò ọ̀fẹ́, security ọ̀fẹ́, paper ọ̀fẹ́, owó ọ̀fẹ́, travelling to abroad ọ̀fẹ́ at the expense of life àwọn aráàlú. Àwọn Fúlàní àwọn ọ̀daràn bíi àwọn Fúlàní dáràndáràn yìí wọ́n tún wá lórí láyà lẹ́ẹ̀kan sí wọ́n tó kọ̀wé. Kí ló dé tí wọ́n wojú mú Ọ̀wọ̀? Kí ló dé tó jẹ́ Catholic Church Ọ̀wọ̀ yìí ni wọ́n ṣàwojú mọ́ torí bẹ́ẹ̀ ni wọ́n tó láwọn ń bọ̀. Now ìgbà táwọn akọ̀ròyìn tí wọ́n ṣe àbẹ̀wò sílùú Ọ̀wọ̀ àwọn aráàlú Ọ̀wọ̀ confirm ẹ̀ wípé tòótọ́ ni o pé kódà gbogbo aráàlú ní bẹ́ẹ̀nù fu àyàfu ọkàn everybody ò balẹ̀ tó rọ́jọ́ tí wọ́n máa wọ̀lú kẹ́ kò sẹ́ni tó mọ̀. Ẹ má gbàgbé pé ní ìgbà àkọ́kọ́ lọ́dún 2022 wọn ò kọ̀wé wọn ò sọ fáráàlú pa wọ́n ń bọ̀ òjijì ló dé ṣùgbọ́n eléyìí àyà kì wọ́n ṣebí díẹ̀díẹ̀ náà máa sọ pé àwọn bàbá ní imú ẹlẹ́dẹ̀ máa ń wọgbà wọ́n ti wá ata lákọ̀ọ́kọ́ wọ́n jẹ lọ wọ́n rí kankan mú kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Eléyìí gan ló tún wá kí wọ́n láyà wípé ẹ kú já kọ lẹ́tà sí wọn lọ́tẹ̀ yìí kí wọ́n rẹ́dì pé àwọn ń bọ̀. Now àwọn akọ̀ròyìn wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wọ́n lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ondo. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ agbẹnusọ àwọn ọlọ́pàá ní tòótọ́ ni o pé àwọn DSS àwọn ló sọ̀rọ̀ yẹn o tí wọ́n sì fi tó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá nípínlẹ̀ Ondo létí pé wọ́n ń bọ̀ ń lu Ọ̀wọ̀ o. Wọ́n ní àwọn ìgbésẹ̀ tíjọba gbé ni pé wọ́n ti kó àwọn ọlọ́pàá kò gbèrègbè wọ́n ti kó àwọn ọlọ́pàá tó wọṣọ àwọn ọlọ́pàá tí ò wọṣọ wọ́n ti kó wọn dà sínú ìlú. Kódà wọ́n wá ní kì í ṣe Ọ̀wọ̀ nìkan ni wọ́n kó wọn dà sí lọ́tẹ̀ yìí pé gbogbo ìpínlẹ̀ Ondo ni wọ́n kó wọn dà sí. Ẹ̀yin èèyàn ibo là ń lọ? Torí ẹ̀ tá a bá ń pariwo wípé kọ́lọ́mú ó dọ́mù yẹ́ ẹ̀ gbé. Ṣèbí tá a bá dọ́mù ìyá wa gbé gbogbo àwọn ọmọ Yorùbá tá a wà lójú kan tí mọ̀ wá ṣọ̀kan tẹ́rọ wá ṣọ̀kan àmọ́ bá ṣe dáàbò bara wa. Aláàníjọba kò sí ètò ààbò. Èmi sì rò wípé the primary
focus, the primary assignment of any government, only protection over lives and properties. Protection over lives and properties. Ṣùgbọ́n nísìnyí kò sáàbò fẹ́mi mọ́ dépò dúkìá. Ààbò sí fẹ́mi àwọn èèyàn nù lú mọ́ dépò dúkìá. Now, àwọn ọlọ́pàá kọ̀ǹfàmù ẹ̀, alukoro àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ondo ó kọ̀ǹfàmù ẹ̀ o wípé tòótọ́ ni o, pé kódà commissioner of police wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan lórí bí wọ́n ṣe dáàbò bo aráàlú. Ó lágbára o, tán bá ní a lè bára wa báyìí nílẹ̀ Yorùbá máa jiyàn. Tó bá jẹ́ pé ìgbà tó lóyè Ìgbòho ti dìde ńgbà yẹn ní gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá, nípínlẹ̀ Èkó ti dìde, l'Ọ̀ṣun ti dìde, l'Oǹdó ti dìde, Èkìtì ti dìde, l'Ògùn ti dìde, tí wọ́n ti fọwọ́sowọ́pọ̀ gidi yàtọ̀ fún Àmọ̀tẹ́kùn kú ẹrọ tí wọ́n náà ń ṣe yìí. Ṣé mo kọ́ àti ṣẹ́gun àwọn kìnnì pípù yìí? Àti ṣẹ́gun wọn ṣèbí ní ìlú yìí náà la wà. Tọ́ba kan ti ń sọ pé wọ́n bá ti lé àwọn Fúlàní níbì kan pé kọ́kọ́ máa bọ̀ wá ní ìlú àwọn, òun ó gbà wọ́n lálejò nítòun o. Gómìnà dẹ̀ ń bẹ nínú ìlú yẹn, gómìnà ń bẹ nípínlẹ̀ yẹn. Ṣùgbọ́n àwọn ló wá ń jìyà bẹ̀ báyìí? Àwọn aráàlú ni. Àwọn tí wọn ò lágbára, àwọn tí wọn ò léèyàn, àwọn ni wọ́n ń fẹ̀mí wọn ṣòfò lójoojúmọ́. Àwọn ni wọ́n ń fẹ̀mí wọn ṣòfò. Torí ẹ̀ tá a bá ń ké pé ẹ dìbò pé ìbò yìí ṣe solution sọ̀rọ̀ problem wa, àwọn kan máa ń rò pé bóyá torí pa kórìíra ìjọba àbá àfẹ́ràn ìjọba. No! Lẹ́nu ọgbà táwa yìí náà ti gbọ́njú lù yìí, ẹ máa rí wípé à ń fi ìjọba àkànyìn ìjọba ni. Bí ìjọba Buhari ṣe worst tó láyé, ẹ̀ ń gbà bẹ́ẹ̀ gbọ́, bí ìjọba Buhari ṣe worst tó láyé, ìgbà tí ààrẹ Buhari ń lọ, Buhari lẹ́ẹ̀ máa yin òun. I can never believe it. Buhari, ìjọba Buhari sọ ó lẹ́ẹ̀ máa yin òun. Ṣé ẹ̀ mọ̀ yin Buhari báyìí? Ẹ mọ̀ yin, ṣé ẹ̀ yin Buhari báyìí? Ṣé ẹ̀ sọ àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn they are saying it. Èmi máa ń sọ nǹkan kan pé ẹ má jẹ́ àpadà sí 1999. Àbí wọ́n ní wọ́n ṣe ń sọ ẹ jẹ́ àpadà sí 1999. Ká wá bẹ̀rẹ̀ sí ní ká máa ṣe postmortem. Ká máa gbé ìjọba kọ̀ọ̀kan, ká máa gbé wọn yẹ̀wò. Báwo ni wọ́n ṣe ṣe? Ẹ máa rí pé ìjọba t'Ọbásanjọ́ bá ṣe ló burú tó ń gbà yẹn pé nǹkan ò dáa, ó tún dáa. Yar'Adua lẹ́nu wọn gbà tí ó tó wà mẹ́ta ní kò rọgbọ, àṣọ tó ń rọgbọ. Dònà kú òǹbẹ̀. Mo rántí protest tí gbogbo àwọn olóṣèlú kóra wọn jọ ń gbà yẹn. Protest yẹn ni wọn ò gbà láyè mọ́ ń sìn. Everybody jáde ta, nígbà kan fowó kówó epo, owó epo ẹni wọ́n ti fi ìrọ̀rùn àti oríire sọ di 1000 jù bẹ́ẹ̀ lọ àti rà bẹ́ẹ̀ lọ́dún yìí. Tí ò sì sẹ́ni bọ́dì tó sọ̀rọ̀. Now, in tó kàn tí ẹ wá ń ká ìmí ńlá báyìí, ó ní tìpínlẹ̀ Ondo, gbogbo ọmọ Yorùbá ẹ mọ̀ jẹ́ àjì. Àwọn bàbá wa ní wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹ̀ ni òwe ní ń pa fún ni. Ẹ má gbàgbé pé kì í ṣọ̀wọ̀ nìkan làwọn Fúlàní darandaran yìí wà o. Wọ́n wà káàkiri everywhere. Ìlú Ọ̀wọ̀ ń sìn, ọkàn ò balẹ̀, inú fu àyà fu làwọn èèyàn fi ń gbénú ìlú. Kódò olókogun ò lè lóko, lódò ò lè lódò torí wọn ò mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ṣé bí ó ṣe wá máa ń lọ náà rí gbogbo ọmọ Yorùbá? A ní kí wọ́n fọlóyè Ìgbòho láàyè, kó lóyè Ìgbòho padà lé, kí gbogbo àwọn ọmọ Yorùbá tó jí akíkanjú ká kóra wa jọ, ká ṣètò ààbò tó dájú fúnra wa. Ìgbòho ò mọ̀ pààyàn, wọ́n lé Ìgbòho kúrò nílùú bàbá ẹ̀. Now ẹ wá wo mọ̀húrú tí wọ́n wá ń dún mọ́ wa káàkiri nílùú wa. Báwo la ṣe máa wòran táwọn àtọ̀hún kan rìn wá? Kò sẹ́ni tí ò mọ̀ tàwọn kìíní Fúlàní yìí. Gbogbo ibi tí wọ́n bá dé, wọ́n fẹ́ lé àwọn èèyàn kúrò lórí ilẹ̀. Ẹ mọ̀ kú dédé àsìkò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa, tẹ́ ẹ̀ ti ń wò wá, ojú tẹ́ ẹ̀ fi ń wò wá, ojú náà ò ní fọ́ o, etí tẹ́ ẹ̀ fi ń gbọ́ wá, etí náà ò ní di. Orere bí yé lè ṣe yẹn mi àgbọ̀ nípa ọ̀rọ̀ kàyéfì tí ń lọ káàkiri
orílẹ̀-èdè Nàìjíríà nípa ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí ẹ tó ń gbọ́ gbogbo bó ṣe ń lọ ìyẹn mẹ́sẹ̀jì tó fi ránṣẹ́ sí ìlú Ọ̀wọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ní ọdún àìpẹ́ yìí mọ̀nẹ́mọ̀ wọ ìlú Ọ̀wọ̀ yẹn ní ṣọ́ọ̀ṣì kan nílùú Ọ̀wọ̀ tí wọ́n fi ìbọn dábìrà sí gbogbo àwọn ọmọ ìjọ kódà tó jẹ́ pé àti pásítọ̀ àti ọmọ ìjọ ó dìbò lọ yà á mi ẹ wo ọ̀rọ̀ yìí ti wá diran tó báyìí àwọn darandaran yìí àwọn Fúlàní ọmọ tó ti kọ lẹ́tà wọ́n tó ti sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn Ọ̀wọ̀ páwọn ń bọ̀ o ní àwọn aráàlú náà wá fárígá ní ọmọdé àti àgbà náà jáde sí ìlú náà pé ìjọba lápapọ̀ yẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe wá rí i pé ọ̀rọ̀ ti wá di àròrò kùnkùn àròrò adìyẹ ìyẹn nílùú Ọ̀wọ̀ ilé ayé ilé asán ọ̀run nìkan mọ̀ láre mọ́bọ̀ o bàbá ta ló gbọ́ kú tí ò sá bàbá ta ló rí fìrífìrí ikú tí ò ní sá ẹ wo nípa ohun tó wá tó ń lọ nílùú Ọ̀wọ̀ yìí èyí mọ̀ lágbára o ẹ̀yin èèyàn fọ́nrán tẹ́ ẹ gbọ́ yẹn ẹ tó wá gbọ́ míì nípa ohun tó ń lọ nílùú Ọ̀wọ̀ lákòókò tá a wà yìí ni o nílùú tá a níjọba tá a níjòyè tá a ládarí àfikọ́ lọ́rùn Elédùmarè kó gbà á lọ́wọ́ ogun tó ń dìde sí orílẹ̀-èdè Nàìjíríà ariwo tá à ń pa níta tẹ́lẹ̀ ni pé ìlú ò dẹrùn ìlú ò rọgbọ àní ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù kò sówó ńlú èwo tó ní àwọn tó ń kógun jani Fúlàní nílùú àfikọ́ lọ́rùn Elédùmarè kó gbà níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lọ ṣùgbọ́n ẹ má jẹ́ ń gbà yín lákòókò gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé fáfàní ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà o kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe é mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà káàkiri gbogbo àgbáláyé orí ètò tẹ́ ẹ wà yìí náà láti mọ̀ mú gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà táàtì mọ̀ mú wá sí etí ìgbọ́yín ẹ ṣí ẹ̀ fọ́nrán kó kan gbogbo àwọn tí ò tí ì gbọ́ kó kàn wọ́n lára káwọn náà kẹ́ lè jàǹfààní gbogbo bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ kọ́ńtì wa yìí ó ti kọjá kéèyàn mọ̀ gbogbo bó ṣe ń lọ o gbogbo wa ló yẹ ká mọ̀ bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ wo ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ tó wá lọ wo fọ́nrán tí mo mú wá o kí ẹ share fọ́nrán kẹ́ ẹ like ẹ ṣùgbọ́n lágbára Ọlọ́run Elédùmarè àbọ̀ Ọlọ́run kò ní fi gbogbo wálẹ̀ ire lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ire o ó dìgbà orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà o. mo sọ ìròyìn kan lánàá nípínlẹ̀ Benue villages 14 ni wọ́n ti dahoro àwọn èèyàn ti sá kúrò ńbẹ̀ sọ̀rọ̀ tiwa náà ò ní dàbẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn ó tẹ́rìbù o ó tẹ́rìbù o ó tẹ́rìbù o ó tẹ́rìbù o wọ́n láwọn ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ṣé n táwọn aráàlú gan ti gbọ́ fúnra wọn tọ́ka àwọn aráàlú ò balẹ̀ mọ́ náà tọ̀wọ̀ là ń gbọ́ báyìí bóyá tí ń plan tìlú mi lábẹ́lẹ̀ sáàmọ̀ ó lágbára o kí ni mo ló ṣe ó lágbára gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ á jí èmi máa ń sọ the only permanent solution sọ̀rọ̀ wa tá a fi lè rọ́rọ̀ ara wa yanjú òun ni kọ́lọ́múdọ́mù ìyá ẹ̀ gbé o kórílẹ̀-èdè Yorùbá ó dá dúró àfi tá a bá fẹ́ tanra wa lókù torápára ìjọba gan òkàntí ń bẹ ńlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni agbára ìjọba òkàntí ń bẹ ńlẹ̀ sáwọn tó yẹ pé eré election 2027 ni wọ́n ń sá lọ́wọ́ yìí sáwọn náà wá fẹ́ rí ti yín rò ṣé bẹ́ẹ̀ rí wọn bí wọ́n ṣe ń port from one political party to another now kí lẹ̀ ń retí mọ́ lọ́wọ́ ìjọba ń sìn ẹ máa rí pé election ni wọ́n ń sáré báyìí the only thing tó wà ní after wọn election sì di 2027 o ọdún méjì gan ò tí ì pé ó sì di May 29 ọdún yìí èní yẹn sì ṣe 29 kí ó tó pé ọdún méjì tíjọba ti lò wọ́n sì ní another extra 2 years before election mi ò tó wáyé ẹ wá wà àtìgbà tí wọ́n ti ń prepare lẹ̀ kí ni preparation tíjọba ní faraàlú ṣùgbọ́n it's unfortunate wọ́n ti fìyà járàlú ọ̀pọ̀lọpọ̀ ò lè think straight mọ́ ọ̀pọ̀lọpọ̀ ò lè ronú mọ́ the only thing tí wọ́n lè ṣe
òun náà ni wípé kí wọ́n máa ṣájá olóṣèlú kiri, kí wọ́n máa defend àwọn olóṣèlú. Àkókò ti tó, gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ á dìde ká jọ ṣe rally, ká jáde ká protest, ká sọ fún ìjọba pé Ìgbòho must come back to ilẹ̀ Yorùbá, pé ìjọba tó wà lóde gbọ́dọ̀ allow kí Ìgbòho come to ilẹ̀ Yorùbá. Àwọn lọ́balọ́ba ń jò ní ìgbà tí wọ́n ń pa wọ́n, ẹ rí i pé wọ́n sáré ṣègbàjẹ ìpàdé pàjáwìrì tí wọ́n pè Ìgbòho. Ìgbà ẹni wọ́n rántí tó rọ́mọ̀ pé kú tí ń pa ni, tí ń pojúgbẹ́ ẹni, òwe ni ń pa fún ni. Ẹ rí i pé wọ́n gbé ìgbésẹ̀ ńgbà yẹn wìrì nígbà tó di pé ọba mẹ́ta ni wọ́n gbé sánlẹ̀ tí wọ́n pàdánù ẹ̀mí wọn, wọ́n tètè gbé ìgbésẹ̀. Ṣùgbọ́n láti ìgbà yẹn tí ò ti sírù nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ́, ṣe gbọ́ nǹkan kan? Ṣé bí wọ́n ní wọ́n pè Ìgbòho wálé, wọ́n wàá gbé ìgbésẹ̀, gbogbo ẹ̀ ṣe gbọ́ nǹkan kan mọ́? Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí o. Ẹ̀yin èèyàn ẹ bá mi pín fọ́nrán yìí, ẹ jẹ́ ó go far gan, kó kan gbogbo àwọn ọmọ Yorùbá, kó kan wọn lára, kán lè mọ̀ pé ewu ti dé, ewu ń bẹ lóko alóńgẹ́ gangan fúnra ẹ̀, ewu ni. Èmi máa ń sọ nǹkan kan fún wa lórí ìkànnì Àràbà wa ń bí pé gbogbo tó bá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àti káàkiri àwọn ìlú wa, àní jẹ́ kí tiwa ó di ìdíta sí mélèé wa fún yín ni. Bó bá sì wẹ̀ yín èèyàn kẹ́ mọ́ ní ibo ló ti rí fake news ni, pé àwọn ẹbí yín ti ń bẹ lọ́wọ́ ọ̀ mọ̀ pé kì í ṣe fake news, bóyá kì í ṣe inú fu àyàfu ni wọ́n ń gbègbè ayé wọn báyìí, bóyá wọ́n lè fẹ̀dọ̀ lórí òróró nílùú Ọ̀wọ̀ báyìí, pé wọ́n ikú ti ń pa ojúgbà ẹni, òwe ni ń pa fún ni o. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí o, bó bá dénú ẹ̀ yóò dòdìdì. Gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ á dìde ká parapọ̀, ká fohùn ṣọ̀kan, ká gbára kúrò lọ́wọ́ àwọn abatẹnijẹ́ yìí. Wọ́n kàn ń fa yí àwọn èèyàn ṣòṣèlú ni o, wọ́n rí ti yín rò. I'm telling you the reality. Èmi sọ ń bì, mo dúró náà o. Ìlú Ọ̀wọ̀ inú fu àyàfu làwọn èèyàn ti ń gbègbè ayé wọn o. Lágbára Ọlọ́run ẹ̀yin àwa gbogbo wa àní ṣàgbákò. Gbogbo ẹni tó sì dúró tí wọ́n ń ṣiṣẹ́ lòdì sálàáfíà ilẹ̀ Yorùbá, Ọlọ́run yóò bá gbà láfíà wọn lágbára Ọlọ́run. Ilẹ̀ Yorùbá òkú ní dàrú, á débi tá à ń lọ láṣẹ Èdùmàrè. Ìgbà tá a bá débẹ̀ tán, èmi àtẹ̀yìn wọn ní fẹ́nikẹ́ni ṣàwátì nù wa. Mo ní kí mẹ́yìn èyí ká tún fẹ́yìn èèyàn lọ́pdéètì kẹ́ ẹ mọ bó ṣe ń lọ ní o. Tó bá tún dìgbà míì á tún mọ̀ pàdé. Ẹ ṣeun jàre, ó dàbọ̀, ó dìgbà kan náà.